snap the whole of it. But then Esi re Elédùmarè ẹ tí gbọ́n kẹ́kẹ́ ojú rí ọ̀tá mi ẹ ìsòní sóòrú ṣó ń gbọ́ báyìí ojú ni alákàn fi sọ́rí ó jẹ́ tẹ̀lọ́mọ rẹ gbogbo ẹ ti di bọ́kọ̀bọ́kọ̀ ẹ tí gbọ́n kẹ́kẹ́ kábíyèsí rẹ Elédùmarè èmi ò sọ pé ó rí bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Nàìjíríà lẹ máa dájọ́ torí ẹ̀ tí ìgbọ́n kẹ̀kẹ́ sẹ́ nígbà tó di ní ọjọ́ Wednesday Banjio ó wọlé kọlẹ̀ sọ́fíìsì mi nílùú Ìbàdàn padà àti bàbá Ìsìlá àti àwọn mọ̀lẹ́bí ìyá Àsìlá ìyẹn láti Ọlọ́run dá wọ́n wọlé kọlẹ̀ nígbà tí bàbá Àsìlá ń bọ̀ ó mú Olúfẹ́mi Oyèlérè ó mú dání bàbá Rachel bàbá Ìsáyà ó mú dání o wọ́n jọ ń gbélé nígbà yẹn ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Rachel ó sì wà nù ilé yẹn lọ́wọ́lọ́wọ́ ń tiẹ̀ Banjio ló ti kó kúrò àti bàbá Ìsìlá ó wá mú bàbá Ìsáyà ó mú dání kó wá jẹ́rìí òun ní òru Òmẹ́ni Ọ̀wọ̀ International wọ́n wọlé kọlẹ̀ kábíyèsí rẹ̀ Elédùmarè. Babátúndé ọmọ Balógun the extraordinary presenter Prince Lọ́mọjọ́ Balógun one tí n bá tún táyé wá lẹ́ẹ̀kan sí. Ọlọ́run aṣẹ̀dá iṣẹ́ ìní ìtúnṣe o kódà òru Òmẹ́ni Ọ̀wọ̀ ní ìtúnṣe gẹ́gẹ́ bí ètò lókè ìpẹ̀láyé torí bá méjì kan. Wálé Ọláògùn ó nítorí kíni kábíyèsí rẹ̀ Elédùmarè.